kóòtù sọ Blessing CEO sí àhámọ́ fún ẹ̀sùn lílu jìbìtì 36 million naira. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Blessing Nkiruka Okoro táwọn èèyàn mọ̀ sí Blessing CEO ó ní àjọ EFCC tó ń rí sí jìbìtì lórílẹ̀‐èdè yìí ó ní wọ́n ti wọ́ lọ sílé ẹjọ́ báyìí. Àná ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ó ní wọ́n mọ̀ gbé Blessing lọ sí kóòtù ẹ̀sùn pé ó mọ̀ lu ẹnìkan ní jìbìtì owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù mẹ́rìndínlógójì 36 million naira nílùú Èkó ó ní wọ́n fi kàn án. Ilé ẹjọ́ gíga ìlú Èkó tó wà níkòyí níwájú adájọ́ D.I. Dípéolú ó ní Blessing tó kéde pé òun ní àrùn jẹjẹrẹ láìpẹ́ yìí ti farahàn gẹ́gẹ́ bí àlàyé tí EFCC máa ṣe nípa obìnrin tí ẹnu sì ń kùn lára rẹ̀ yìí sí ojú òpó wọn ní ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní Blessing jẹ́jọ́ rẹ̀. Àwọn ẹ̀sùn náà ó ní fífi ẹ̀tàn gba owó lọ́wọ́ èèyàn àti jíjí owó tí iye rẹ̀ jẹ́ 36 million naira. Nínú ìwé àkọsílẹ̀ ẹ̀sùn náà tí wọ́n kọ sí pé Blessing CEO ó máa gba 36 million naira lọ́wọ́ obìnrin kan abilékọ Ifeyiwanoye Okoye. EFCC sọ pé láàrin ọjọ́ 14 sí 17 oṣù keje ọdún 2024 ó ní Blessing ìmọ̀ ló máa gba owó náà pẹ̀lú ẹ̀tàn. Wọ́n ló sọ fún Ifeyiwa wípé òun yóò gbé ilé oníyàrá 6 kan fún èyí tó wà ní 1B òpópónà Túbọ̀sún Òṣogbo Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó. EFCC ṣàlàyé pé irọ́ ni ọ̀rọ̀ ilé náà padà já sí nígbà tí Blessing Okoro tí kò mọ̀ mú àdéhùn rẹ̀ ṣẹ. Ẹ̀sùn kejì ni pé wọ́n ló darí owó tó má gbà náà sí àpò ara rẹ̀ èyí tó tún tako òfin ìwà ọ̀daràn ilẹ̀ yìí. Nígbà tó ń dáhùn sí ìbéèrè kóòtù wípé ṣé ó má jẹ̀bi àwọn ẹ̀sùn náà tàbí kò jẹ̀bi, Blessing ni òun kò má jẹ̀bi ẹ̀sùn náà. Agbẹjọ́rò rẹ̀ P.I. Nwanfọ ó mà sọ fún kóòtù pé ọjọ́bọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìwé ẹ̀sùn lé oníbàárà òun lọ́wọ́. Ó ní Blessing ó ti san nínú owó náà fún Ifeyiwa 24 million naira ń ló ní oníbàárà òun rèé ó ti san nínú mílíọ̀nù mẹ́rìndínlógójì ìyẹn 36 million naira yóò sì san ìyókù pẹ̀lú. Àmọ́ adájọ́ Dípéolú ó mà sọ pé kò sóhun tó kan kóòtù nínú ìyẹn. Ó lóhun tí olùjẹ́jọ́ ṣe lábẹ́nú kò mọ̀ dá ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án dúró. Lẹ́yìn èyí ìní adájọ́ pàṣẹ pé kí wọ́n fi Blessing CEO pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí dìgbà tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. Ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ ó máa bẹ̀bẹ̀ pé kí adájọ́ kó má fi Blessing sí àkàtà EFCC títí tóun yìí ó fi rí bẹ́ẹ̀lì rẹ̀ gbà. Adájọ́ Dípéolú ó máa gba ẹ̀bẹ̀ agbẹjọ́rò náà wọlé ó sì pàṣẹ kí wọ́n tọ́jú Blessing CEO sí àhámọ́ EFCC. Tẹ́ ò bá gbàgbé Blessing CEO ń lo obìnrin náà tí àwọn ọmọ Nàìjíríà ti ń pè fún EFCC láti mú tipẹ́tipẹ́ lẹ́yìn tó kéde pé òun mà ní àrùn jẹjẹrẹ ọyàn tó ti dé ìpele 4. Ìkéde náà ó mà mú ọ̀pọ̀ èèyàn láti máa fi owó ránṣẹ́ sí Blessing nígbà náà. Àmọ́ àwọn ẹ̀rí tó mà jáde lẹ́yìn ìgbà náà fi hàn pé ọ̀rọ̀ kò mà rí bí obìnrin náà ṣe sọ. Ọ̀pọ̀ àwọn èèyàn tó dáwó fún nígbà náà ó ní wọ́n ń béèrè owó wọn padà. Àmọ́ Blessing mà jáde síta láti bú àwọn èèyàn tó ń sọ pé káwọn tó dáwó fún kí wọ́n gba owó wọn padà. Ó lóun kò fipá gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó padà tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ó sì lóun ṣetán láti dá owó wọn padà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run yóò wá ẹ̀mí àti ń rí. Àmín.